picture yìí. Yes. mo kí gbogbo wa nílé lẹ́tà tí president àwọn olùfimọ́ tí wọ́n orúkọ tèmi ni Adéwálé Ọmọkọ́dà Olú. because èmi ò kí lọ Facebook. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. We Olúfimọ́, I guess we all learn from what happened. Yes, mo rí pé ìyẹn tó wá jẹ́ pé ẹni tó ní ọpọlọ, because ojú tèmi fi ń wò ó lè yàtọ̀ sí ojú tèmi fi ń wò, but mo rò bí a pé àárí ẹ̀kọ́ kan kọ́ àbí kejì sí nǹkan tó ṣẹlẹ̀. tèmi dẹ̀ mọ̀ pé irú kìíní ó ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ó yẹ sí àwọn kan tí ọ lè sọ, nítorí pé nǹkan ẹni tí kìíní ṣẹlẹ̀ sí torí wọ́n ní orúkọ, wọ́n dẹ̀ jẹ́ ògo àgbáyé, ló jẹ́ kí ó sound bẹ́ẹ̀ ló kílẹ̀ dáadáa. ẹ̀kọ́ lélẹ̀ fún gbogbo Olúfimọ́. Fún àwa tó yẹ pé Olúfimọ́ sọ wá di ọ̀rẹ́, you need to be careful. Olúfimọ́, I know Olúfimọ́ we are one, yes, but fún gbogbo àtọ́ yẹ pé Olúfimọ́ ló sọ wá di ẹyẹ kan báyìí, Olúfimọ́ ló sọ wá di ọ̀rẹ́, you need to be careful because nǹkan tá à ń pè ní ọ̀rẹ́ ó dìbò gan, ó dìbò kan. tó bá tiẹ̀ wá ẹ bá pàdé tó bá yẹ pé ẹ rí gbogbo kìíní sign tó yẹ pé ẹni yóò lè dọ̀rẹ́ mi o, ẹ ká study ẹni yẹn dáadáa, study that person very very well. oníkálukú wá nǹkan tó máa jẹ, oníkálukú wá nǹkan tó máa jẹ ni èèyàn nílé ayé yìí ó ti bèèyàn rere jẹ́. So like me now, overthinker lèmi, èmi máa ń ronú, mo máa ń ronú nǹkan tó ṣẹlẹ̀ tèmi láti gbà tèmi ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀, so mo ti rí ẹ̀kọ́ kan ìkejì ìkẹta kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀. So mo dẹ̀ mú wá gẹ́gẹ́ bí advice fún we Olúfimọ́ generally pé àwa tó yẹ pé like Olúfimọ́ sọ mí di ọ̀rẹ́, Olúfimọ́ sọ mí di ọ̀rẹ́ pé láti ara Olúfimọ́ láti di ọ̀rẹ́, wà very careful, ẹ wà very careful. bí kulé ò pààyàn tòde ò lè pààyàn o, yes, because oníkálukú wọ́n wá ọ̀nà àti jẹ, wọ́n dẹ̀ wá káwọn náà ní fame kékeré, they will mingle with you, yes, tó tọ́ nìyẹn. after tó bá rí gbogbo tó bá ti gádà gbogbo tó fẹ́ látara rẹ̀, tó bá ti rí ibi tó kù sí lélẹ̀, bó ṣe máa jẹun lélẹ̀, mọ́ lágbájá, mọ́ tẹ̀mẹ́dú, bó ṣe ṣe kíní kan, bó ṣe ṣe bá, because you don't study that person very well. ọlọ́mọ ìkéyàn lè gbégbó léegun, má lọ choose ẹ̀ lọ́rẹ̀. so advice tèmi ní láàárọ̀ ìlélẹ̀, ẹ jọ̀ọ́, advice tèmi ní láàárọ̀ ìlélẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ yìí story ńlá láti kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ni, nítorí ó ṣẹlẹ̀ sí ògo àgbáyé, story ńlá láti kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ nítorí ó ṣẹlẹ̀ sí ògo àgbáyé. but àwa táyẹ pé choice wa la fi choose ẹni, because I know Olúfimọ́ is plenty and people don't join Olúfimọ́, it's not because of love, that is real truth. tó wà ń bẹ nìyẹn, it's not because of love, it's because of bá lọ ṣe pé wọ́n wà àti jẹ, and it's because of wọ́n fẹ́ mingle, yes, wọ́n fẹ́ mingle, and then tí gbogbo wa akójú sílẹ̀, gbogbo wa yẹn akójú sílẹ̀ tó yẹ ká fi ríran àfi ríran. Please, I'm begging you generally, ẹni tó rí tó pápádé láti ara Olúfimọ́ yẹn, trust ẹni yẹn deep. èmi ń sìn mi ò lọ́rẹ̀, ọ̀rẹ́ tí mo dẹ̀ ní ó jù mí lọ, mo tún lọ́rẹ̀ tó yẹ kí wọ́n tún kéré sí mi, and ọ̀hún ṣọ̀rẹ́ mi, ọmọ ìyá mi ni wọ́n. Please, all Olúfimọ́ family, please, ẹ watch dáadáa. ṣe lọ́rẹ́ dàbí relationship, because ayé ti le gan. wọ́n lè ta ọ̀rẹ́ yẹn síta, like ọ̀rẹ́ ń ta ọ̀rẹ́ síta, lágbájá bá ṣàlè get lágbájá báyìí, àìmọ́ àti ẹ̀ máa sọ̀rọ̀ náà, mo ní nọ́mbà ìnà. nǹkan tó máa jẹ lọ́n wá, you need to be careful. advice mi nìyẹn láàárọ̀ yìí, Ọlọ́run á dàgbà fún wa. àyè iṣẹ́ ẹ ká fi sílẹ̀, àyè mo miss lágbájá ẹ ká fi sílẹ̀, àyè pé tó bá dẹ̀ fẹ́ ṣọ̀rẹ́ wò dáadáa. okay, I want to mingle with this person torí mo rí pé àmúrí súra ẹ̀ pé léyìí ó dùn bá ṣọ̀rẹ́, wò dáadáa, study that person very well kó tó bá ṣọ̀rẹ́. ayé ti le ju gbogbo yẹn lọ o, ẹ̀kọ́ kan tí mo rí bẹ́ẹ̀ nìyẹn o. ire Ọlọ́run máa ṣọ́ wa o, Olúfimọ́ for life o, àní jábọ̀ o. mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. orúkọ tèmi ni Adéwálé Ọmọkọ́dà Olú. ọ̀rọ̀ tó ń lọ lórí tó ti went viral lórí ọ̀rọ̀ Àfáà Súnà àti King Dr. Saheed Òṣùpá, ọ̀rọ̀ yẹn náà lóyún àwọn náà ní káwa náà ká contribute sí.
Tabaníkà wò dáadáa nǹkan tí àfáà Súnà ṣe ó kù díẹ̀ káàtó. Kí ni nǹkan tó kù díẹ̀ káàtó ń bẹ ni pé ká máa record voice èèyàn without the consent of that person. Kí èèyàn wá máa gbé síta. Mo rò pé ìwà tí ó níjìyà fún ni lábẹ́ òfin. So nǹkan ìwà tó wù is condemnable. Ìwà burúkú ni tí ò dáa rárá, tí ò jẹ́ kí wọ́n máa bá lọ́wọ́ èèyàn ní ìwà tó wù yẹn. So that is one. Number 2, tá a bá ní ká tún wá wo relationship tó wà láàárín àfáà Súnà yìí àti Saheed Òṣùpá. Ẹni tó bá gbọ́ voice note yẹn á mọ̀ pé àwọn méjèèjì they are cordial. Relationship tó wà láàárín àwọn méjèèjì ó dánmọ́rán. Because kó tó lè máa báyàn sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, a person in the caliber of Saheed Òṣùpá, kó tó wá máa bá irú àfáà Súnà, kán jọ máa ní irú discussion bẹ́ẹ̀ yẹn, ẹ máa rí pé àwọn méjèèjì wọ́n ti go far. They are not, so you understand, wọ́n ti wọnú ara wọn gan. Kí irú conversation yẹn tó lè máa wáyé. So that is number 2. So number 3 tí mo wá fẹ́ káwọ́ ń bẹ̀ gangan, because èmi ò gbogbo nǹkan tí àfáà Súnà ṣe kò ní ṣe kó bí mo nífẹ̀ẹ́ sí, no. But àwọn nǹkan tèmi kàn fẹ́ jẹ́ ká mú jáde nínú àwọn ọ̀rọ̀ yẹn ni pé ní ti eléyìí tó kàn èmi, which is ọ̀rọ̀ Àlàbí Pasuma Ọ̀gá Ńlá One, tó yẹ pé èmi personally Ọ̀gá Ńlá jẹ́ èèyàn kan tí mo so nífẹ̀ẹ́ sí, tí mi ò dẹ̀ máa tó yẹ pé gbogbo tó bá ti ń sọ̀rọ̀ Ọ̀gá Ńlá láìda, tó bá ti ń sọ̀rọ̀ Pasuma láìda, àbí pé bóyá kò majorly kò tẹ̀sí láìda nìkan, tó bá ti ń sọ pé bóyá kò mórí nǹkan, àwọn eré àyẹn máa ń rí bákan lára mi. Tí èèyàn bá sọ pé irú Pasuma ò mórí nǹkan, in any iṣẹ́ téèyàn bá ń ṣe nílé ayé tá a wà yìí, iṣẹ́ tó bá ń ṣe tó wà ń bẹ̀ 10 years, 20 years, 30 years, that you have been there consistently, táwọn ayé dẹ̀ ń fẹ́ràn ẹ, that you are doing back to back, you are singing back to back songs, tó ń wọ studio tó ń kọrin, táyé dẹ̀ ń fẹ́. Kéèyàn kan wá sọ wípé ṣé irú orin Pasuma yẹn ṣé ó lè compete pẹ̀lú irú orin òun, wípé ayé ìkọ́ ó tún da ayé mi. Èmi rí pé ọ̀rọ̀ yẹn ó rí bákan lára tèmi o. Because èèyàn tó sọ̀rọ̀ yìí, this Saheed Òṣùpá tó made mention irú ọ̀rọ̀ yìí, tó sọ pé irú Pasuma yẹn kò lè bá nǹkan tó wà nílẹ̀. In the same music industry, kí ni àwọn contributions tá a máa sọ pé Òṣùpá gangan ní personally? Because tá a bá ń wo, à ń sọ pé consistently Pasuma has been doing these things back to back ó dẹ̀ sì wà ń bẹ, orí ẹ̀ wà ń bẹ. And aside that, Pasuma nìkan ní Fuji industry yìí la lè sọ pé ó ti ní successor, as in tó ti raise ọmọ tó jẹ́ pé nínú gbogbo yín gan, Òṣùpá tó ń sọ pé tó ń condemn orin èèyàn kan yìí o, ọmọ wo ló ti raise tí a lè sọ pé ó lè compete pẹ̀lú irú Táyé Currency ní Fuji industry yìí? Níwọ̀n tó ń gbẹnu àtẹ́lu orin Pasuma yìí o, ọmọ wo ló ti raise gangan ní the same industry tó lè compete at the level of Táyé Currency in the same industry? Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ yín kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ o. Pasuma ní industry kò ń ṣẹgbẹ́ anybody o, kò ń ṣe ẹgbẹ́ anybody. And area kan tí mo dẹ̀ tún fẹ́ deviate lé lórí ni pé gbogbo wa la máa ń, kò sẹ́ni tí ò ń sọ̀rọ̀ ẹ̀yìn, kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, kò sẹ́ni tí ò lè rẹ̀. Bọ̀ wípé ká máa sọ wípé kírú Òṣùpá tún yìí máa sọ lẹ́nu pé bóyá Pasuma kò mú orin kọ. Àwọn ọ̀rọ̀ yẹn ó rí bákan lára mi. Kán ní Pasuma ò mú orin kọ. Pasuma tó ti wà ní industry for how many years now? Pasuma that has raised somebody like Táyé Currency in the industry. Tí ò dẹ̀ kò ń ṣe pé Táyé Currency nìkan. Àti àwọn tírí náà ń sìn, ẹwọ tírí náà bó ṣe ń lọ ní industry ń sìn. What is your own contribution in this same industry? Tó dẹ̀ máa burú ẹnu àtẹ́ báyìí lu irú Pasuma yẹn ní the same industry. Orí bákan. Òṣùpá, I believe era tá dẹ̀ wáyé kò ń ṣe era pé a tún fẹ́ máa sọ pé kíjà tún continue àti ní kó gun omi, ṣé you understand? But at the same time, I believe you as a learned person and irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí mo believe pé ó yẹ kó lọ ṣe àtúnṣe, because ó wà nínú Bíbélì tiwa náà. Ó sọ pé ẹlẹ́ṣẹ̀, Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Kò sí nǹkan tá a fẹ́ bára wa fà náà tá a bá sọ pé kíní kan. But I believe you are in the best position to make correction, to go and make corrections. O tún sọ̀rọ̀ títí, o tún lọ sọ̀rọ̀ JK Kollington Àyìnlá. Ipe ṣe, for example, ṣé èèyàn máa sọ pé òun máa fi irú orin Barrister lẹ̀, a fẹ́ lọ máa sọ pé òun fẹ́ lọ máa gbọ́ orin Kollington Àyìnlá. Kí ló fẹ́ rí mú bẹ́ẹ̀? Ọ̀rọ̀ yẹn tóbi díẹ̀ o. Honestly, ó tóbi díẹ̀. Submission tèmi ní ṣáà pé a fẹ́ jà mọ́ lágbolé Fuji. I want King Saheed Òṣùpá. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí sìn. Wọ́n ní ọ̀rọ̀ ti jábọ́, ọ̀bẹ ti jábọ́, ó ti gbé ọmọ lọ́wọ́, kò sí nǹkan tá a lè tún fẹ́. Nǹkan tèmi dẹ̀ believe pé ó lè ṣe àtúnṣe dẹ̀ ní ká máa wá presently báyìí. Òṣùpá should go and make amendments. Kọ́ mọ bó ṣe máa lọ bẹ bàbá tó sọ̀rọ̀ nípa ẹ̀ pé kìnnìkan wọ́n ṣá lè settle everything. Kò sẹ́ni tí ò lè, kò sí bá ṣe máa rìn torí òní mì. Kóṣùpá náà dẹ̀ máa ríra ẹ̀ bí pé bóyá òun ti di Ọlọ́run. Orin wo lóyún Òṣùpá fúnra ẹ̀, orin wo ló ń kọ tó wá believe pé ìwọ nìkan ni. Ọ̀rọ̀ orin tó ń sọ yìí, everybody ló ní choice ẹ̀ ní music industry. Tó bá mọ̀ jẹ́ ká sọ fún ẹ lẹ́nu. Bí ọ̀rọ̀ club side náà ṣe rí, ọmọ á máa support Barcelona,
bàbá máa support Chelsea based on choices, different choices làwọn èèyàn ní sí nǹkan bá a dẹ̀ ṣe ń gbọ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Kéèyàn ní Paso mo ní kọ lọ́dọ̀ tiẹ̀ nìyẹn, opinion ẹ ìwọ ló ní báwa sí ti sọ, opinion tèmi náà èmi ni mo ní, so kò lè wá sí nǹkan tó máa kàn ẹ́ pẹ̀lú opinion tèmi, kò dẹ̀ sí nǹkan tó máa kàn ìwọ èmi náà pẹ̀lú opinion tiẹ̀ nìyẹn. Báwa sí òkèrè o ní music industry o, lọ sọ́dọ̀ àwọn ní hip hop ní sáwọn tí báwa sí ti gbé dìde ní ká máa sọ̀rọ̀ ẹ̀ nítorí pé inspiration ti báwa sí ló lift àwọn náà up. Ká wọnú hip hop lọ àárí gbogbo àwọn the likes of Small Doctor wọn ń ṣe kékeré. Báwa sí yẹn wá ní ẹ wọ́n máa bu ẹnu àtẹ́lù. Báwa sí ti wà ní industry ti pẹ́ o, ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ o. And King Sunny Dr. Saheed Òṣùpá mo rọ̀ yín ẹ lọ make corrections, go and make amendments. Ẹ gbọ́ àwọn tó yẹ kó lọ bẹ̀ kẹ́ ẹ bẹ̀ ní industry ẹ lọ bẹ̀ wọ́n kí ẹ ti gbọ́. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Mo sọ yìí mo dúró náà ní sọ̀rọ̀ tán o. Thank you very much. Ẹ káàsán ẹ kálẹ́ gbogbo ẹ̀yin Sunshine Blog TV, mo kí gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti rí mi náà lénìí. Ẹnìkan sẹ́ndì picture yìí sí mi, lẹ́tà ti president àwọn Olúfimọ tí wọ́n post ní Facebook, because èmi ò kí ń lọ Facebook too much báyẹn, mi kì í ṣe Facebook too much, so I have to go to Facebook láti lọ confirm nígbà tí lóòótọ́ náà post ẹ̀. And nǹkan tí mo ní láti wá sọ lórí lẹ́tà yìí, I am pleased and I appreciate the president àwọn Olúfimọ, mo appreciate wọn gan, mo like nǹkan tó ń ṣe, they call for peace, and peace táwọn ẹ̀ ti ń preach láti ọjọ́ tọ́wọ́ ti ṣẹlẹ̀ náà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti message mi wípé peace yẹn náà ní ká try láti máa preach. Èmi gan ti message àwọn èèyàn wa kan, àwọn bloggers, láti bá wọn sọ̀rọ̀, àwọn Tinubu tí mo ti bá wọn Tinubu tí mo lè láǹfààní àti bá wọn sọ̀rọ̀. So ìgbà tí mo tún wá rí lẹ́tà yìí tí mo kà á, so mo ní láti wá ṣe fídíò fún for reference àti láti wá jẹ́ kí ẹ̀yin PFC tí inú ṣì ń bí, ẹ̀yin olólùfẹ́ Alhaji Ajíbọ́lá Pasuma tí inú ṣì ń bí, láti wá jẹ́ kẹ́ rí àti láti tú gbẹ̀yìn sí wípé kẹjọ ká fọwọ́ wọnú, kẹjẹ ká jẹ́ kó gun omi. Now mo wá rí fídíò ọ̀gbẹ́ni kan, Wálé Adéọba, ẹnìkan ló fi fídíò yẹn ṣe fídíò. Wálé Adéọba ti blọ́ọ̀kì wà yìí náà, because nígbà tá a ní issue ó ti blọ́ọ̀kì wà yìí náà, so ìgbà tó blọ́ọ̀kì àwa mọ̀ kó sá fún ìwà yìí ni ó ti blọ́ọ̀kì èmi náà, so mi ò rí fídíò ẹ̀. Bọ̀ mo wá rí ẹnìkan tó post fídíò Wálé Adéọba, ibi tí mò ń lọ lé ní gọgọ tún nìyẹn lápá kan. Ó post fídíò Wálé Adéọba tí Wálé Adéọba ti sọ wípé òun fẹ́ kí Alhaji Trinidad kó jáde, tó bá mọ̀ pé ó ṣọ̀fọ̀ òun morin kan kó lọ fèsì ọba lọ́la. Ngbẹ àwọn PFC ṣe bí gbogbo wa rí Saheed Òṣùpá, Alhaji Saheed Òṣùpá ngbẹ afoj a lè sọ nǹkan kan lórí Alhaji Saheed Òṣùpá. Mo mọ̀ wípé ó ń try láti influence ìjà láti lè jẹ́ kí pressure kó lọ́dọ̀ àwọn ni. Ó wá fẹ́ sọ kankan lé ní ọ̀rọ̀ yẹn mo dẹ̀ ti ń gbọ́ láti ọ̀dọ̀ fans àwọn Alhaji Taye Currency ọ̀rọ̀ ń bọ̀ lórí yín padà. Ọ̀rọ̀ yìí mo ti ń gbọ́ jáde, mo ti ń rí fídíò àwọn fans wọn kan ti ń jáde pé ẹ lè bá Òṣùpá jà, ẹ lè ṣe kíní kan sójú Òṣùpá ni, ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń bẹ̀rù Òṣùpá. Nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ fi mọ̀ wípé gbogbo àwọn tó jẹ́ PFC wọ́n wà reasonable, àwọn tó mature nìyẹn. First ẹ jẹ́ kí sáré address ti Wálé Adéọba yẹn. Ṣórí Wálé Adéọba tí Trinidad mo mọ̀ pé òun ní ìṣòro yín níbàdàn bẹ̀ yẹn, tí Trinidad ní ìṣòro yín òun ló fún yín ní headache, ẹ fọkàn balẹ̀, ẹ sì máa ní problem tó bá jẹ́ pé Trinidad ní ìṣòro yín, because that Trinidad tèmi ń wò yẹn is not going to stop anytime soon. Trinidad ń lọ sókè, ó sì máa disturb yín gan o. Kẹ́yà lọ múra nísàlẹ̀ fi ń bí fíìntẹ́ fẹ́ fi wá láti bring Trinidad down, tí Trinidad fi ń fọyín lórí yẹn. Make sure wípé iná tẹ pamọ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn ni ò tí bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa gba yín sẹ́yìn tán, Trinidad máa gba yín sẹ́yìn, gbogbo ilé tẹ̀ ń ṣe yẹn, because àwọn ẹni tí ń sọ ti pẹ́ pé Trinidad gan problem yín. Now nínú fídíò tí Wálé Adéọba ṣe yẹn mo gbé Trinidad gan ló fẹ́ try láti bring down, bóyá ní kánkọ́sì yín yẹn ó ti yẹ yín báyẹn, but Trinidad ò lè wálẹ̀ o, mo sọ fún yín ẹni kẹ́ lọ múra sọ́rọ̀ ara yín, ó ti yẹ yín. Now ṣé wá rí Alhaji Taye Currency táwọn PFC bá fà á nígbà yẹn, ọmọ wa ló jẹ́ la fi ń bá fà á o, ó ti yẹ yín. Mo mọ̀ pé ìfẹ́ jẹ́ ká bá Òṣùpá fà àtàwọn Olúfimọ kẹ́ ẹ lè lọ jókòó tí wọn, kẹ́yìn náà lè support wọn, ẹ̀ ń wá subordinate ẹni tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kóra yín jọ gbà kan tàwọn Òbésèré, gbogbo yín yẹn kẹ́ wá kóra yín jọ kẹ́ wá fèsì wa, ó ti yẹ yín. Nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn, Ọlọ́run wá jù yín lọ. Olúfimọ àtọ̀gá ńlá àtúrà láti paná yẹn, Ọlọ́run dẹ̀ paná wàhálà yẹn, opportunity yẹn ló wá ń bí yín nínú, opportunity láti lọ lẹ̀dí àpòpọ̀ mọ́, ẹ fẹ́ kó jẹ́ pé ìjà yẹn máa escalate kẹ́ wá lọ lẹ̀dí àpòpọ̀ mọ́ Olúfimọ. Wá opportunity yẹn òun ló dá wàhálà yẹn sílẹ̀ tẹ́ fi forí jánu sìn. Ìdí táwọn òdẹ̀ fẹ́ fi jẹ́ kí ìjà já ni pé táwọn fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ni pé àtàwọn Olúfimọ náà ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀. Go and look under my video tí mo ṣe ń gbà yẹn, ẹ lọ wo comment àwọn Olúfimọ àtàwọn tó message mi personally àtàwọn tó jẹ́ tèmi gan tó jẹ́ Olúfimọ, ó ti yẹ yín. Wọn ò fẹ́ jẹ́ kí ìjà yẹn ṣẹlẹ̀, àwa náà ò dẹ̀ fẹ́, because ọ̀rẹ́ ni wá àtijọ́ ojú ìsúnmọ́ra wa àjẹrẹ́ wa lójoojúmọ́. Ìjà yẹn tó bá ṣẹlẹ̀ ó máa da industry ìwà pátá ni, but tí Currency táwọn ń bá fà wá ń bá Currency wí fún nǹkan tó ṣe tí ò dáa ni, nítorí ọmọ wa ló jẹ́. Àwa wò pé gbogbo ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn kò yẹ lẹ́nu ẹ̀ lábí bàbá ẹ̀yin tẹ́ jẹ́ wo òwòrán fáǹsì ẹ̀ tẹ́ ń jáde sọ̀rọ̀
ẹ̀yin lẹ́jẹ́ kọ́ ẹ̀ sálẹ̀ tó bá yẹn o ọ̀rọ̀ àbámọ́ba kọ́rẹ́nsì fa wàhálà tó báyìí wàhálà yẹn bá ti má lọ́ọ̀gì tó báyìí ó ti yẹ báyìí ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń ti ọ̀rọ̀ ìtòrí kọ́rẹ́nsì lẹ́yìn báyìí ẹ̀yin lẹ́jẹ́ kọ́rọ̀ yẹn le tó báyìí àwọn bá wí ń gbà yẹn ni à ń sọ fún pé kò yẹ kó jẹ́ àwọn náà máa sọ nǹkan tó ń sọ yẹn sọ̀gá àwọn òun làwọn bá wọn fà gbà yẹn ìjà ìfẹ́ ni gan kó tó di pẹ́ sọ́ di wọ̀ kẹ́ ẹ sọ́ di wọ̀ ẹ̀yin wo tẹ wá jáde làwọn òpin iná sẹ̀ ń jáde sọ̀rọ̀ ó ti yé yín Alhaji Ajíbọ́lá Pasuma àti Alhaji Saheed Òṣùpá àfẹ́ kárí wọn dàrú bíkọ́ sáyẹn bá lè dàrú a máa jọ fà pa a máa ja ìjà yẹn ó máa le gan ó máa mi Fuji industry agbára anybody oníka but àwọn olùfimọ̀ fẹ́ wàhálà PFC náà àfẹ́ wàhálà yẹn afẹ́ peace oúnjẹ ẹnìkan tó ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ ṣe apani wàhálà yẹn àwọn tí ń bí gan ládọ̀dọ̀ tiwa tí ń bí ẹ lọ wo àwọn èèyàn sì ń jáde ṣe fídíò gan ó fi àwa tá à ń kọ́ṣọ̀ wọn lélẹ̀ àwa tá à ń bẹ̀ wọn lélẹ̀ ń pé ẹ jọ mo mọ èèyàn tí mo message nínú àwọn tó ń bínú tó ń ti ń jáde sọ̀rọ̀ mo mọ èèyàn tí mo ti message so ẹ má sọ wípé bóyá bọ̀ mo ọ̀pẹ́ yìí ẹ̀ ń fẹ́ lúgọ sọ́dà ẹ nídìí machinery so ẹ fẹ́ lúgọ sọ́dà àwọn èèyàn kan kẹ́ ẹ lè fèsì pàṣọ ilé play àlàáfíà lágbolé fújì but ẹ̀yin ẹ lọ ṣọ́ra yín ọmọlẹ́jẹ́ sí àwa gbogbo yín bẹ̀ ṣe pọ̀ tó yẹn ọmọlẹ́jẹ́ fashion látọ̀dọ̀ wa ni ó ti yẹ yín kò ní bá ọjà gbólé fújì òní dàrú. A very quick one lórí fídíò Dr. Saheed Òṣùpá àti Alfa Pasuma ẹ̀yin tẹ́ jẹ́ PFC tẹ́ ń drag mi pé tó wáyé pé pàṣọ ni pé tó wáyé pé Alhaji Saheed Pasuma ní ọ̀rọ̀ yẹn sílé lórí pé màá ti jáde màá ti sọ̀rọ̀ náà mo wá fẹ́ sọ̀rọ̀ báyìí ṣe rí àkọ́kọ́ tí mo fẹ́ jẹ́ kó yé yín ẹ̀yin PFC ni pé kò sẹ́ni tí ò lọ́rọ̀ ẹ̀yìn kò sẹ́ni tí ì sọ̀rọ̀ ẹ̀yìn kò sẹ́ni tó lè escape wípé òun máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ṣẹ̀ yẹn lé ní so kò sẹ́ni tí ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó ní pé ọjà tí gbogbo wọn gbé dání Paso ò lè polówó ọjà Òṣùpá lẹ́yìn Òṣùpá o tó dẹ̀ mọ̀ pé ọjà kan náà làwọn náà ń tà o bẹ́ẹ̀ gẹ́lẹ́ l'Òṣùpá náà ò lè polówó ọjà Paso lẹ́yìn Paso Aisha àwọn Màláíkà wọn ò lè polówó ọjà Táyé Currency lẹ́yìn Táyé Currency náà ò lè polówó ọjà Màláíkà lẹ́yìn Màláíkà Obesere ò lè polówó ọjà K1 King Wasiu Ayinde Marshal lẹ́yìn K1 náà ò lè polówó ọjà Obesere lẹ́yìn Obesere kálukú ó polówó ọjà wọn olówó ọjà ara wọn ní ọ̀dọ̀ ara wọn polówó ọjà ara wọn lẹ́yìn ara wọn ni so o lè gbé Paso lẹ̀ kó gbóṣùpá lẹ̀ kó wá bí Òṣùpá lẹ̀ kí nínú Òṣùpá àti Paso ta ni kó mú Paso láyé tó bá jẹ́wọ́ náà sí wọn náà o lè mẹ́lòmíì ó fa ara rẹ̀ ìwé ìmọ̀ Bíbélì gan sọ pé fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀ kò sọ pé fẹ́ràn ọmọlàkejì ju ara rẹ̀ lọ so lórí ìyẹn kò sẹ́ni tí kì í sọ̀rọ̀ ẹ̀yìn tí ẹ bá wá jà lé lórí ni pé irú nǹkan téèyàn fẹ́ sọ lọ́rọ̀ ẹ̀yìn lẹ̀ bá jà lé lórí wípé sọ̀rọ̀ gbéraga ni sọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ ni sọ̀rọ̀ bàjẹ́ ni òun lẹ̀ bá sọ̀rọ̀ pé irú ọ̀rọ̀ ẹ̀yìn wo òun lèyìn ò bá sọ nígbà tó yẹ pé kò sẹ́ni tó escape ọ̀rọ̀ ẹ̀yìn kò dẹ̀ sẹ́ni tó lè polówó ọjà ẹnìkan lẹ́yìn ẹnìkan Alhaji Sikiru Ayinde Barrister of blessed memory tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn pé nínú Barrister àti Kollington ẹ mú kan wọn ò lè mú Kollington Barrister náà wọ́n mú the same thing tán bá sọ pé nínú ìwọ náà àtẹlòmíì pé kó mú kan ṣó mẹ́lòmíì ó fa ara rẹ ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun lọ̀rọ̀ yín tí Dr. Saheed Òṣùpá sọ concerning ọ̀rọ̀ kọ́kọ́rọ́ alátẹ ti Alhaji Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n extension wípé wọ́n fi ti Alhaji Sikiru Ayinde Barrister àti Kollington tí wọ́n fi sí òun nìkan lè mi ò bá ní kí n emphasize lé lórí wípé ìyẹn gan lọ̀rọ̀ àṣírí ṣẹ́rí ti Paso yẹn kì í sọ̀rọ̀ àṣírí ìyẹn gan lọ̀rọ̀ àṣírí ìyẹn tí ọ̀dọ́ ti Alhaji Kollington Àyìnlá yẹn gan lọ̀rọ̀ àṣírí because Kollington ó wò wípé tí ìbàtọ̀ tí Dr. Saheed Òṣùpá bá fẹ́ ṣàfihàn tó Òṣùpá bá fẹ́ ṣàfihàn wípé àwọn nífẹ̀ẹ́ Barrister ju Kollington lọ kò yẹ kó jẹ́ lójú Kollington wọn ti ṣàfihàn ìyẹn gangan lọ ní mo sọ pé ìyẹn gangan lọ̀rọ̀ àṣírí bọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ Òṣùpá ti ṣe ó ti ṣe nìyẹn mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín pé voice call tẹ́ ń wò yẹn ó ṣe voice call ẹ̀yin fans Paso tẹ́ bá fẹ́ jáde ẹ̀yin PFC tẹ́ bá fẹ́ jáde kẹ́ ẹ̀ tètè jáde 2 years ago ni because phenomenal album tí Dr. Saheed Òṣùpá fi ṣe DP wọn 2023 December ni album yẹn jáde album cover ẹ̀ náà dẹ̀ fi ṣe DP wọn so apparently ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ 2024 ni àbí kó jẹ́ 2025 ìkànnì méjèèjì ṣùgbọ́n kì í ṣe voice call tó ti pẹ́ so tẹ́ bá fẹ́ jáde f'Òṣùpá ẹ tètè jáde tó bá yẹ pé ẹ fẹ́ jáde ni àfi tí ẹnu yín ò bá gbó láti lè sọ̀rọ̀ lókù àbí tẹ̀ lágbèékalẹ̀ ọ̀rọ̀ nìkan lókù anyways Òṣùpá ti sọ wọ́n ti àdírẹ́sì issue ọ̀rọ̀ ẹ dẹ̀ ti ní pé kí n sọ̀rọ̀ lórí ẹ̀ mo dẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ bí àfọ́ lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti Paso yẹn kò ń ṣe nǹkan tó lọ fà kò sẹ́ni tí wọ́n fi irú ẹ̀ lọ tó ní múra rẹ lórí ẹlòmíì ìwọ náà ò ní fẹ́ mẹ́lòmíì lórí ara rẹ but ti Kollington yẹn nìkan ni mo rí tó jẹ́ ọ̀rọ̀ àṣírí tí mo dẹ̀ rí bí then lórí ọ̀rọ̀ pé èèyàn lóyà there is not 100% loyalty kò sí 100% loyalty ṣùgbọ́n tó o bá ṣe torí nǹkan tó ń gain wàá ṣe torí pé o láfojúsùn pé o fẹ́ gain nǹkan bẹ́ẹ̀ tó o bá ti ṣe torí nǹkan tó ń gain lọ́wọ́lọ́wọ́ wàá ṣe torí pé o láfojúsùn pé o fẹ́ gain nǹkan bẹ́ẹ̀ and ẹni tóun náà ń lò ọ náà kì í ṣe pé òun náà ń lò ọ torí pé o special ó ń lò ọ torí pé ó ní ìdí rẹ ni o special gbogbo owó tó jẹ́ blogger gbogbo owó tó jẹ́ advocate pátá fáwọn tó ti wà lókè yẹn tó wá jẹ́ pé wọ́n ń lò ẹ́ láti fi attack àwọn ẹlòmíì o special wájú wọn o special wa torí pé wọ́n nílò rẹ
kò yẹ torí pé wọ́n feel pé wọ́n nílò ẹ ni wọ́n ṣe ń lò ẹ o kì í ṣe pé torí pé o special wájú wọn o special wájú wọn o wàá máa gbọ́ tí ìwé mímọ́ bíbélì wa sọ pé tí ìwọ bá ń bá àyàn jẹ́ ọjọ́ tí ìwọ bá dẹ́kun àti bá àyàn jẹ́ ọjọ́ náà lábà ọjẹ́ kan lẹ̀ tó gbọ́ ẹ̀yin tí wọ́n bá ń lò láti fi bú ẹnìkan àbí láti fi àtàkì ẹnìkan ẹ lọ líìkì ẹ̀ èèyàn eré nǹkan mú bọ̀ nírú nǹkan bẹ́ẹ̀ o èèyàn eré nǹkan mú bọ̀ nírú nǹkan bẹ́ẹ̀ dẹ́ lórí ọ̀rọ̀ àfáàsúnà wípé ẹ ìgbà tó Òṣùpá fẹ́ parí ọ̀rọ̀ pẹ̀lú Olóòtú àfáàsúnà àfáàsúnà sọ pé Òṣùpá ò mú òun dání wọn kì í mú yàn dání o ìwọ ló lọ rè yanjú ọ̀rọ̀ fúnra rẹ wọn kì í mú yàn dání irú ẹ̀ wá dọjọ́ mi mo ti sọ nínú fídíò kan tí mo kọ́kọ́ ṣe ìwọ ló lọ rè yanjú ọ̀rọ̀ fúnra rẹ Sunday White ló kọ tèmi jẹ́ White Jugba ẹ ṣeun. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.